wípé ẹ káàbọ̀ sórí ètò wa fún tòní. Orúkọ tó mi padà Ọmọbọ̀rẹ̀wò ayé kò tọ́ ọ̀nà ni èmi ń jẹ́. Bó tẹ́ bá kọ́ rè tí ó ń darapọ̀ mọ́ wa lórí ètò wa fún tòní abẹ́ kẹ́lẹ́ wa subscribe orí YouTube channel wa bẹ́ẹ̀ sì ni kẹ́lẹ́ wa àti ẹ̀rọ sábẹ́ kẹ́lẹ́ jẹ́ náà kọ́kọ́ tí ó máa ra àwọn ètò wa bí a bá ṣe mú wá fún yín ní ọlọ́kan ìjọ̀ka. Wọ́n gbàgbé láti share, láti like, láti fi kọ́mẹ́ǹtì yín ránṣẹ́ bí a bá ṣe máa ètò wa fún lónìí kí ni ohun tá a tún mú wá fún yín ẹ̀rí wípé yàrá ọ̀tọ̀ ọlọ́tọ̀ ló ń tọ̀ wọ́n tọ̀ lórí ayé kò tọ́ òótọ́ òun náà ni àwa ń sọ torí pé the truth must be told. Lónìí kí làwọn tá a mú wá fún ẹ jẹ́ kájọ wá nǹkan fìdílé kájọ lọ wo fídíò eléyìí tí a tún mú wá fún wa lọ́jọ́ tòní. ṣùgbọ́n tó ń kéré ó wá hẹ́ẹ̀pù Ifẹ̀ dàrẹ́ẹ̀tì Ìbàdàn ṣe mọ̀ páàrin Ifẹ̀ ní gbogbo wọn gbé tẹ́lẹ̀ rí náà wọ́n ti wá ní ìlú tiwọn lọ́tọ̀ Ifẹ̀ wá Ìbàdàn kúkú wá tírèènì wọn fúlì so àwọn nísìnyí Ìbàdàn wá lò láti àtàkì Ifẹ̀ so even if there be any consequences like àwọn tara àwọ̀ òwú àwọn eléyìí náà máa foríko kò ní ní dákọ̀ Ìbàdàn sí so proxy ní Ìbàdàn lò bóyá ògbọ́tàn tí mò ń sọ yẹn rí majority ò tiẹ̀ gbọ́ rí bẹ́ẹ̀ fáàtì bẹ́ẹ̀ ni mò ń sọ yẹn. bó ló ṣe wá kan Aláàfin táwọn ò fi gbà pé Ọọ̀ni ní bàbá wọn. òun náà ni mo sọ lẹ́ẹ̀kan mo ní Aláàfin èwo gbà pé kí ni gan in the first place. Torí àwọn èèyàn ń béèrè pé tá gan ni tá bá ní á mú ọba kan ṣoṣo wá nílẹ̀ Yorùbá pé tá ló lórí gbogbo àwọn ọba ilẹ̀ tá a pè ní gbogbo ilẹ̀ Yorùbá yìí tá la fà kalẹ̀ ṣé Ọọ̀ni ní àbáláàfin. ẹ ò ṣe jẹ́ ká ṣe little exercise. Okay. Bóyá kó wá wò bóyá ìwọ fún rẹ wà reach conclusion. Ó sọ lẹ́ẹ̀kan ó ní wọ́n sọ pé ọba kan bímọ kan ọmọ yẹn wá bímọ méje ibo lọba yẹn ti jọba. Ṣáwọn ọmọ ọba tó bí ọmọ kan tọmọ tẹ̀ wá bí méje yẹn ibo lọba yẹn ti jọba. Ọ̀kànbí ò jọba o. Ṣé bí ẹ sọ pé nìkan ló bọ́kùn Ọ̀kànbí. Odùduwà. Ṣé kìí ṣọba lódùduwà ni. Ọba lódùduwà ní Ilé Ifẹ̀. Ibo ló ti jọba. Ilé Ifẹ̀. Ifẹ̀ ló ti jọba. Ilé Ifẹ̀ ló ti jọba. Mo ń béèrè lọ́wọ́ ẹ náà ni. Èmi náà lẹ́bàá wa dáhùn rẹ̀. Ok mi tí rò pé mo gbọ́n bò mí ju pé wọ́n ní Ifẹ̀ ní Odùduwà ti jọba. Ẹni tó ń pè lọ́kànbí yẹn ṣóun jọba torí mo sọ lẹ́ẹ̀kan mo ní. wọ́n ní ó kú ṣáájú Odùduwà. Ó tún kú ṣáájú Odùduwà. Fine. Àwọn ọmọ ẹ̀ tí wọ́n wá bí wọ́n jẹ́ méje àbí. Fine. Àwọn ọmọ méjèèje yẹn inú wa bí wọn gbogbo wọn fi ìlú lẹ̀ wọ́n fi lélẹ̀ pátápátá wọ́n wá bí gbà wọ́n wá kò wá sẹ́nì kankan lórí ìtẹ́ bàbá wọn bẹ́ẹ̀ tíbi tí mò ń lọ nìyí. That very particular palace àti Ifẹ̀ tí ọ bàbá yẹn tó jẹ́ progenitor yẹn ti jọba Ifẹ̀ ló yìí wà àbí. Bí a ṣe wí. Ṣó mọ̀ díẹ̀ nípa ìtàn Egypt bó bá mọ̀ díẹ̀ jẹ́ kí n sọ díẹ̀ fún ẹ bí dynasty 93 náà ní sí 97 ṣọmọ tó ń pè ní dynasty kì í ṣe ọmọ sí bàbá o àwọn ìgbà táwọn èèyàn ṣàkóso mi lè ní mẹ́wàá nú mi lè ní mẹ́fà nú ètò ń pè ní dynasty nìyẹn bí 93 náà ní. Ǹjẹ́ o mọ̀ wípé àwọn 93 tí mo sọ yẹn ọ̀pọ̀ wọn ni wọ́n jẹ́ pé ẹ̀yà míì ni wọ́n tí wọn kì í ṣe ọmọ Egypt rárá. Bẹ́ẹ̀ jẹ́ o mọ̀ pé gbogbo táìtù wọn pátá látòkè délẹ̀ Pharaoh náà ń pè wọ́n títí dórí obìnrin tó jẹ gbẹ̀yìn tó wá pa ilẹ̀ Egypt pẹ̀lú àwọn Europe papọ̀ mọ́ra wọn tó ń pè ní Cleopatra. Obìnrin yẹn gan fún rẹ̀ Pharaoh lòun náà ń jẹ́. Owó tí mò ń fàyọ ní tó bá tẹ̀lé mi ọ̀pọ̀ èèyàn ló ń bọ́ sí orí oyè ilẹ̀ Egypt tí kìí ṣe ọmọ ẹni tó kọ́kọ́ tẹ ibẹ̀ yẹn gan títí dórí 93 dynasties yet Pharaoh wọn yẹn náà ni wọ́n ń pè wọ́n torí orí tróònù kan yẹn náà ni wọ́n ń jókòó sí ọ̀tọ̀ lẹni tó jókòó lórí tróònù ọ̀tọ̀ ni tróònù fúnra ẹ̀ as long as that throne is there tẹ́ẹ̀ ti destroy ìlú yẹn tẹ́ẹ̀ pàlú yẹn run tí ààfin àti àga ọba yẹn sì wà ń bẹ̀ á jẹ́ pé ìpìlẹ̀ tó wà ń bẹ̀ yẹn òun náà ló sì wà ń bẹ̀ yẹn whoever that sit down there. Number one yẹn. Number two, what can we say nípa tọ̀yọ́ wa? There was time táwọn tápà wá kán wá destroy Ọ̀yọ́ pátápátá
Ọ̀yọ́ wá lọ sílẹ̀ Bàrìbá. Nígbà t'Ọ̀yọ́ fi máa padà dé láti ilẹ̀ Bàrìbá, Ọ̀yọ́ kékeré ló lọ, èèyàn tó pọ̀ ló bọ̀. Kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn? Mix up, àbí? wọ́n ti kọ́ ọmọ bọ̀. Nígbà tó máa fi wá padà dé, ẹni tó do lórí ogun gangan níbi tá à ń pè ní Ọ̀yọ́ kò fi hàn kan báwọn tán lọ́yọ̀ọ́, Bọ̀gú àti Bàrìbá ni. Òun ló wá di olórí tó ṣìkejì Aláàfin. Olóyè ọ̀rọ̀ mi, lára àwọn orúkọ kan wà bí àwọn ẹ̀yà èdè kan wà tó fi hàn wípé ayé lára àwọn tán jọba tá a pè láláàfin wa tí Wòrú wà ní orúkọ wọn. O gbọ́rọ̀ yẹn tí mo pè Wòrú. Wòrú. Ayé lára àwọn Aláàfin wa tí Bọ́ní wà ní orúkọ wọn. Ṣorí èdè tí mo sọ yìí, èdè Bàrìbá ni. Tó gẹ́gẹ́ bí Yorùbá tó bá bímọ, o ò ní sọ lórúkọ Yorùbá, wàá lọ sọ lórúkọ ẹ̀yà míì. Ó ṣe é ṣe bẹ́ẹ̀. Ẹni tó túmọ̀ sí ni pé ẹni tó sọ àwọn ọmọ ẹ̀ lórúkọ èdè yẹn, ó bá èdè yẹn tán ni. So there was a time tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn orí àga tá à ń wò yìí ni àwọn tó jálejò ti wá jókòó níbẹ̀. Nígbà tá a fẹ́ jọba kejì ní Abẹ́òkúta, bóyá ọ̀gbọ́n tí mo fẹ́ sọ yìí rí, wọ́n fẹ́ jà Aláké. Ẹni tó jà Aláké kejì ọmọ Òwu ni. Àbógbọ́? Ọmọ Òwu ni. Òwu ni bàbá ẹ̀. Ṣùgbọ́n ìyá tó bí Jíbódò Aláké nígbó Aké, ìyẹn lórílẹ̀ Aké. Òun ló bí bàbá tó bí ìyá tó bí Adémọ́lá. Ṣùgbọ́n bàbá tó bí Adémọ́lá Òwu pọ́nbélé ni. So ẹ̀yàwó ló jà Aláké yẹn. Òwu. Ṣùgbọ́n Aláké ló ń jẹ́. Ó wá jọba nílà ìyá ẹ̀. So àwọn tó jẹ́ original, ó níye ọdún tí oyè kan fi bá wọn fà á pẹ̀lú gọ́fúnà Glover àti àwọn èèyàn. Ẹ̀gbá pín sọ́nà mẹ́rin torí wípé ẹ lọ mú ọmọbìnrin wá. Tó bá dọjọ́ wájú a máa claim pé Òwu ti jọ Aláké rí. Wọ́n fà á, amójẹgbé. Ṣé yẹn ti wá sọ akéde Òwu? Irọ́. So tàbá máa pè lọ́la náà, a lè pè lólówù. Aláké la sì máa pa Adémọ́lá. Adẹ́ka mọ́ gbogbo wọn. Ni mo sọ pé sórí ẹlòmíì, ó kàn dàgbà ni, ìdò ló sì ń fi ń ṣeré. Mo sọ pé ẹnìkan ń bára wọn fa èmi mo jù ẹ́, èmi ni mo jù ẹ́. To be frank, Ilé-Ifẹ̀, òun ni alára máa sọ wípé jẹ́lé bàbá òun, àbí? Òun lájírò máa pè nílé bàbá ẹ̀. Òun ni ọba Àkúrẹ́ máa pè bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Òun lọ́lọ́wà á pè nílé bàbá ẹ̀. Gbogbo wọn pátá, ilé tí wọ́n lè sọ wípé ibẹ̀ nílé wa ni. Ṣé orídìí tí Ọọ̀ni fi jẹ́ rallying figure? Òun ni wípé that is the unity. Remove Ife and Ọọ̀ni away from what you call Yoruba now, we will scatter. Awadi ọ̀rọ̀ Israel, oh Israel, back to your tent. Ohun tó rally wa papọ̀ ni wípé tí Ìbàdàn bá máa sọ Lágelú, a nífẹ̀ẹ́ ni. Tálákì a bá sọ̀rọ̀, a nífẹ̀ẹ́ ni. Ìjẹ̀bú lè jí o kán sọ pé àwọn bá Wàdá yìí tán, wọ́n á tún ní ó kọ́kọ́ dé láti Wàdá yìí gbé nífẹ̀ẹ́. Àwọn tún wá bímọ, wọ́n á tún lọ mọ́ Ifẹ̀ padà. Ẹni tó sọ pé abọ́ rẹ̀ nìkan náà á tún lọ rẹ̀ padà mọ́fẹ̀. Even Benin tó lóun kọ̀tàn títún, o kò rí ṣe ó tún lọ mọ́fẹ̀ náà ni. Mo mọ̀ bóyá o gẹ́tọ̀ ọ̀rọ̀ mi. Àgbọ́yé. In a clear sense, ibì kan tí gbogbo wa ń sọ wípé ó ń so wá pọ̀ tá a fi ní unity, òun nífẹ̀ẹ́. Náà wàá fìyẹn lẹ̀ lọ́dún 1931. District officer Ifẹ̀ district kíkọ lẹ́tà sí ọba Adésọjí Adérẹ̀mí. Nígbà tí mò ń sọ yìí, bàbá Adéníran Adéyẹmí, àwọn l'Aláàfin Ọ̀yọ́. Orí oyè náà wà, kò sí ní tó ṣe wọ́n wà láàfin, ara bàbá lè. Awuye wa ń lọ lọ́tún àti lósì, ta gangan ni ẹni tí ó lè pàṣẹ pé àwọn èèyàn báyìí lọ́ba nílẹ̀ Yorùbá.
báwo ìwúyé ṣe ń lọ nísìnyí lọ́wọ́ yìí ló ń lọ ní 1930 between 1929 and 1931. wọ́n wá béèrè Enugu Calabar ní ìṣàkóso kan wà ńgbà yẹn. Ìgbà tó yá ẹni tó ń ṣojú gbogbo àgbègbè yìí lẹ́kọ̀ọ́ ó wá wà l'Enugu, ó wá kọ lẹ́tà sí gọ́vnà, ìyẹn wá kọ lẹ́tà sí district officer wá kọ lẹ́tà sí Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí. Mo fẹ́ kó o de ohun tí mò ń sọ yìí. Aláàfin wà láyé ńgbà náà, wọn ò kú. Bàbá Adésọjí bàbá Adéníran Adéyẹmí, ìkú bàbá Yèyé, wọ́n wà láyé ṣùgbọ́n òyìnbó ò lọ́dọ̀ wọn láti lọ béèrè ta ló ní right láti fi yàn jọba, láti dé adé. Ìtúnṣe ọ̀rọ̀ kí láti lè dé adé tí ó pẹ̀rẹ̀ ní ọba. He went straight to Adésọjí Adérẹ̀mí as at 1931, torí mo máa ń gbọ́ táwọn kan sọ wípé Awólọ́wọ̀ ló elevate Adésọjí Adérẹ̀mí sókè. Nítorí pé ó jẹ́ governor general. And by that time 23 years gbé Awólọ́wọ̀ kò jẹ́ tí kàwé débi tí ó join politics 1931. So he was nowhere. Nígbà tí Adérẹ̀mí àti àwọn òyìnbó ti jọ ń ṣèjọba bọ̀. Adérẹ̀mí ló wá kọ 26 ló recommend, including Aláàfin, that he has the right to wear beaded crown. 1931. Ni mo ṣe ní kó jẹ́ ká exercise. Nínú ẹni tó wá recommend, me as a king, as ẹni tó ní right to wear beaded crown, àtẹni tá recommend, táwa ni bàbá. Ẹni tí ó recommend èèyàn. So yàtọ̀ sí yẹn, tó bá wá wò ní ṣísẹ̀ntẹ̀lé, kò sígbà táwọn Aláàfin àti Ọọ̀ni kan ti ń bára wọn fi ọ̀rọ̀ gbagagbaga. It all started, I think, somewhere around 1976. 1976 ni àwọ̀ tí wọ́n lẹ̀. Nígbà tí ó bẹ̀rẹ̀ sí ní rẹ̀ bàbá Adésọjí Adérẹ̀mí díẹ̀díẹ̀, ìgbà yẹn láwọ̀ bẹ̀rẹ̀. Ó ti hàn gédégbé pé Ọọ̀ni ti Ilé-Ifẹ̀, òun náà ni ó jẹ́ bí bàbá fún gbogbo ọba yòókù àti Aláàfin, pẹ̀lú àfiwé àti ọ̀rọ̀ ìtàn tí ẹ sọ nípa pé ẹni tó rẹkọmẹ́ǹdì èèyàn fún nǹkan ò ní bàbá. Ṣùgbọ́n ọdún tí gbogbo àwọn ìtàn yìí bẹ̀rẹ̀ sí ní yẹ̀ fúnra wọn, ṣé kò sí ìtàn míì tí wọ́n kọ sílẹ̀ táwọn èèyàn lè kà yàtọ̀ sí ti Samuel Johnson? Ìtàn wà. Torí ìwé Samuel Johnson yìí ló dàbí pé ó lọ wájú ó lọ sẹ́yìn tó so gbogbo ẹ̀ pọ̀. Ìtàn wà. In short, tí n bá ní kí n sọ, ká máa ka ìwé téèyàn kà, wọ́n bá kó sí ẹ̀yìn kórópè ó lè má gbà á. Ní ìwé tó sọ̀rọ̀ ń pa ìran Yorùbá. Ó lè má gbà á. Mi mọ̀ bóyá kíní kan wà tó yẹ kí n sọ. Okay. Sórí tó bá ń sọ̀rọ̀ nípa Aláàfin, Aláàfin kì í ṣọba yẹpẹrẹ o. Sórí ìgbà kan wà Aláàfin jẹ́ alábẹ́nú àṣàsí. O gbọ́ Yorùbá tí mo sọ? Alábẹ́nú àṣàsí. Bí n bá yẹ sọ bẹ́ẹ̀, a jẹ́ pé Ọ̀yọ́ ni mò ń sọ yìí. Èmi ò kàn mọ̀ bí èèyàn ṣe máa ń kàn pẹ́pẹ́ àbí báná ṣe máa ń sọ bí kan bọ ọnú ni. Tí ìgbà kan wà tó jẹ́ wípé àwọn èèyàn méjì ní jàngbọ̀n. Tó jẹ́ pé tẹ́ bá ti gbọ́ orúkọ wọn, ẹ̀rù á bà àwọn èèyàn bí ẹni pé ayé parẹ́. Àwọn kan ní Tápà, àwọn kejì ní Bíní.
ṣe wá rí àwọn tí gbogbo àwọn àti Ọ̀yọ́ o àti Tápà o tí wọ́n bẹ̀rù àwọn lẹ́ ń pè ní Bàrìbá. màmá pẹ̀rẹ̀ wá kó lè yé torí àwọn ìtàn yìí kì í ṣẹ̀rù àwọn ọmọ tó ń ṣàlàyé tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Àgbàlagbà míì tó sọ̀rọ̀ ń pa ẹ̀ kì í ṣẹ̀rù ẹ̀. mo sọ lẹ́ẹ̀kan pé ní apá kan wà nínú àwọn Ọ̀yọ́ tó jẹ́ sẹ́gmẹ́ǹtì wọn kan tá à ń pè ní Bọ̀gú, ìyẹn àwọn Bàrìbá tí mo sọ wípé ẹni tó ń jẹ́ Baṣọ̀run òun lọ́ba wọn, ọba wọn ní Baṣọ̀run. Àtọ̀ sí pé Baṣọ̀run ẹ̀sẹ̀ wá jẹ́ olóyè Ọ̀yọ́, òun lọ́ba àwọn yẹn. A ní àwọn tó ń jẹ́ Kákàndá lọ́yọ̀ọ́, Haúsá gbé lọ́yọ̀ọ́, àwọn Kémbérí wà lọ́yọ̀ọ́, àwọn Tápà wà mẹ́ẹ̀. Ó kà kú dẹ̀ ní àwọn tó ń jẹ́ olórí wọn, àmọ́ gbogbo wọn pátá ni wọ́n kó papọ̀ sábẹ́ àwọn mẹ́fà tá à ń pè ní Wàrẹ̀fà, táwa sọ di méje lágbọ́dọ̀ Ọ̀yọ́ tá à ń pè lọ́yọ̀ọ́ Mèsì. Ló fi jẹ́ pé ká ní kì í sọ̀rọ̀ pé à ń dara wa láàmú, I will prefer kẹ́nìkan sọ pé Olú Ọ̀yọ́ ju kẹ́nìkan sọ pé Aláàfin lọ. Kò sí tó ju Olú lọ. Olú òun ni the highest rank ilẹ̀ Yorùbá tó bá dọ̀rọ̀ ọba. Olú bí Olúbàdàn. I will prefer that. You kankan even the kankan sọ pé compound name nèmi rí bí Aláàfin sí, because ọ̀rọ̀ ni Aláàfin. lọ́wọ́ yìí ṣe Olú Ọ̀yọ́ Oníkìmí ó dàbí ìgbà tí n bá gbọ́ tán ní ọba kan Imperial Majesty. Màmá béèrè lọ́wọ́ ẹ̀ pé bo ló fa láyé ló wà sí. Ṣé imperialism àbí wọn mọ ọ̀pọ̀lọpọ̀ bá wo mọ̀ tó mọ̀ tán pé ṣé wọn mọ̀ ni àbí mi mọ̀ bóyá àárín òye mi. Imperialism bí ìgbà tí wọ́n sọ wípé ẹni tí ń ba nǹkan jẹ́, tí baba ńlá bàbá ẹnìkan ti ba nǹkan jẹ́, ó wá dò ní wọ́n fẹ́ fi joyè, ó wá ní bí bá ti wá joyè tán o ṣe orúkọ oyè tẹ́ máa pè mí ní Bàṣẹ̀jẹ́, ẹni tó ń ba nǹkan jẹ́ láyé àtijọ́. Ó ní imperialism ó túbọ̀ tó yìnbọn ń pè ní peril. Peril kí nǹkan parẹ́. So ẹni tí ń pa kan rẹ́. Àti wọ́n sọ pé ẹni tó ní ayé tó tún ní ọlá aláyé lúwà. Èwo ló dùn. So His Majesty is enough. Gbogbo imperial yẹn, imperial kíni ọba ìkúlé gan lòun imperial. Bí wàá Aláàfin bá sọ pé imperial lòun, ṣe mọ̀ pé jagunjagun ni. Bí Olúbàdàn bá sọ pé imperial lòun, ṣe mọ̀ pé jagunjagun ni. Bólówú bá sọ bẹ́ẹ̀, ṣe mọ̀ pé jagunjagun ni. Ṣùgbọ́n kì í ṣayé ìsìn yìí ló yẹ kí wọ́n máa wá lo imperial yìí. Ẹnìkan ò jagun gangan mọ́. Aláyélúwà àwọn ọ̀ràn wọn jẹ́ kábíyèsí Aláyélúwà. But orí pé tí mò ń sọ̀rọ̀ ni pé Aláàfin ìṣọba téèyàn fọwọ́rọ́ tì sẹ́gbẹ̀ẹ́ kan, bí Olówó ṣe ń ṣọba téèyàn fọwọ́rọ́ tì sẹ́gbẹ̀ẹ́ kan, bí ọwọ́ Aléṣà ò ṣe fọwọ́rọ́ tì sẹ́gbẹ̀ẹ́ kan, bí Ọlọ́wọ̀ ò ṣe fọwọ́rọ́ tì sẹ́gbẹ̀ẹ́ kan. Ṣorí láyé àtijọ́ bí nǹkan bá le tán, wàá gbọ́ pé ńgbà kan wọ́n ní àwọn Ẹ̀gbá wà lábẹ́ Ọ̀yọ́. Ìbẹ̀rù Bìní ló mú kí Ẹ̀gbá sá sábẹ́ Ọ̀yọ́. Ọdún tí Bìní gba Èkó lọ́wọ́ àwọn Àwórì 1603,
àtìgbà yẹn ni Ẹ̀gbá ti sá kìjokìjo ni wọ́n ṣe wá tọrọ pé in case tí Benin bá kógun wá o á pè yín ẹ̀yin Ọ̀yọ́ kẹ́ wá ràn wá lọ́wọ́ pending gbà yẹn ẹjẹ́ a máa sanwó iṣẹ́ fún yín. Bọ́ ìgbà ṣe dára tàbí Ọ̀yọ́ nìyẹn o. Ṣé o rí pé alábẹ́nú àṣàṣì ni Ọ̀yọ́? Àmọ́ bọ́yọ̀ náà bá wá nílò ìrànlọ́wọ́ jagunjagun àwọn náà wá béèrè lọ́wọ́ àwọn Bàrìbá. The last wọn nìyẹn tí gbogbo agbára yóò bá ká kankan mọ́ nínú ogun jíjà àwọn Bàrìbá náà máa pè táwọn ń pè láwọn ọmọ Elédùwẹ̀. Wọ́n wá dá wọn lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ torí part of Ọ̀yọ́ belong to them. Mélòó ni àwọn tó ń sọ̀tàn yìí wá mọ̀ nípa Ọ̀yọ́ gan? Láàrin gbogbo àwọn ọba wa gan-an ǹjẹ́ ọba jura wọn lọ? Ìjàkadì kọ́ ọba jura wọn lọ. Fápẹẹrẹ bó la ṣe tó ká mú látòrí ọ̀dọ̀ ta là kọ́kọ́ bó la ṣe mọ̀ tó tẹ̀léra wọn. Tó bá jẹ́ pé nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ oníkọjá ilẹ̀ Yorùbá ìdí tí ẹnìkan ò fi lè wà ní páà pẹ̀lú Ọọ̀ni nìyí o. Ilẹ̀ Yorùbá tòní tí gbogbo wa parapọ̀ ń jẹ́ kì í ṣe Yorùbá ayé àtijọ́ tó jẹ́ pé ó mọ ní Ọ̀yọ́. Yorùbá tí gbogbo wa ti ń parapọ̀ jẹ́ ń sìn á yàn láti máa jẹ́ ẹni kì í ṣe pé wọ́n fọ̀ṣẹ̀ lé wa lórí. Ṣé ní ipò ẹni tó wá ń pè ní Ọọ̀ni lọ́dún 1896 information kan wà tí Ọọ̀ni send sọ́ba Àbíní. Mo fẹ́ kó underline send sọ́ba Àbíní. Ó dẹ̀ sọ fún wípé kó ṣiṣẹ́ lé lórí lẹ́sẹ̀kẹsẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́ tó bá fi máa dìwò yí ọdún tó ń bọ̀ tí ò bá ṣiṣẹ́ lé lórí ohun tó máa ṣẹlẹ̀. Nítorí wípé bìrìbìrì àti wàhálà iṣẹ́ ìṣàkóso ńgbà náà ò jẹ́ kọ́ba Àbíní rí ṣe. Gẹ́rẹ́gẹ́ ọjọ́ tí Ifẹ̀ sọ ní nǹkan tó ń ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀. Ó ní ẹ̀ fàyọ ni wípé ṣó rí pé àṣẹ tó ní ṣe pẹ̀lú Ifẹ̀ ó lọ as far as ilẹ̀ Bíní. Àwọn tí wọ́n wá ń pè ní Ègùn tó bá rí inú àwọn líìsì tí wọ́n kọ láti Ifẹ̀ ọba tó jẹ́ ọba bàbá gbogbo àwọn tó ń pè ní Ègùn ní Benin Republic ìkan lára àwọn ọba tí Adésọjí Adérẹ̀mí Ọọ̀ni of Ifẹ̀ rẹkọmẹ́ndì ni pé ọba ni. Títí wá kan Onínàná ìyẹn ọba tó wà ní Gáà ní Ghana. Ibi ni wọ́n ti Ifẹ̀ ń bí ni wọ́n ti sọ pé ọba ni wọ́n. Ìta wá ń sọ rèé ṣé rí i pé ìnàyẹ́ pàǹpà kì í ṣọ̀rọ̀ ogun tàbí agbára tá a fi bòyàn mọ́lẹ̀ ṣùgbọ́n ìtàn àti ìṣẹ̀dálẹ̀ tó ń pè ní ilẹ̀ Ifẹ̀ ó kọjá ibi tá à ń pè nílẹ̀ Yorùbá. Ọọ̀ni náà tó bá ti wá wà lórí àpèrè ìṣẹ̀dálẹ̀ àti ìṣe ẹ̀ ti kọjá ohun tó ń pè nílẹ̀ Yorùbá. Bí ó bá jẹ́ pé àwa Yorùbá la wá ń wọ ẹnu sí Ifẹ̀ àti Ọọ̀ni lára tá à ń gbá wọn wálẹ̀ tá à ń sọ wípé wọn jẹ́ nǹkan kan àwa ara wa là ń bá wí àwa ara wa là ń bùn wálẹ̀ ṣé wọn pé lẹ́yìn òde wọ́n ń rí wa bí ẹ̀yà kan wọ́n wá ń rí wa gẹ́gẹ́ bí orísun kan wọ́n rí pàtàkì Ifẹ̀ nínú each of àwọn tó ń pè ní Yorùbá
tí Yorùbá fún àwọn bá ti wá fẹnu yẹpẹrẹ Ifẹ̀ àti Ọ̀ọ̀ni, that means pé àwọn tó wà lẹ́yìn òde lọ́hùn tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ wa wọ́n á wò wípé ṣé bó náà ni wọ́n ń yẹra wọn pẹ́rẹpẹ̀rẹ ńlẹ̀ yẹn, wọ́n á sì fà sẹ́yìn. So in the first place, kò yẹ kẹ́nìkan kan tiẹ̀ sọ pé ọ̀rọ̀ tí Ọ̀ọ̀ni ń ṣe ló dúró lọ́tọ̀. In the position of father, bàbá gbogbo wa ni. ẹ̀zálẹ̀ ọlá bàbá sì ni à ń fún wọn. Lẹ́yìn Ọọ̀ni ta lágbè sí abẹ́rẹ́ báyìí. ṣe rí, ṣó rántí pé kì í ṣe gómìnà ìjọba alábọ́dé là ń ṣe. Lábẹ́òkúta déédéé ni Aláké, Olókò àtàgbòrá wà. Ṣùgbọ́n ìgbà kan wà tí wọ́n panupọ̀ tí wọ́n ní ẹ̀jẹ̀ elevate ẹnìkan torí importance position tí Aláké wà kí ó tó di pé wọ́n d'Abẹ́òkúta. Òun ló ní ìlú tó bíi márùn-ún ńláńlá tó jẹ́ pé àwọn márùn-ún yẹn náà máa ń yan ọba sípò, unlike àwọn tó kù tó jẹ́ pé direct ilé kọ̀ọ̀kan ni wọ́n tó ẹ̀ṣẹ̀ wàá pín ara wọn. So ìyẹn help Aláké ló fi wá dolórí Ẹ̀gbá. Ẹnìkan wà lè sọ pé Aláké wà lábẹ́ Àwùjalẹ̀. Ṣùgbọ́n àwọn ẹlòmíì máa ń lo ohun tó ń pè ní province láyé àtijọ́ pé for example Ọ̀yọ́ province wà, wọ́n ní lábẹ́ Ọ̀yọ́ alọ́yọ́ district, Ìbàdàn district, Ìjẹ̀ṣà district, Ifẹ̀ Ìjẹ̀ṣà district. So torí wípé àwọn Ọ̀yọ́ province náà pé gbogbo ẹ̀ pé yẹn fi hàn wípé gbogbo àwọn tó kù lábẹ́ ẹ̀ tán jẹ́ district lábẹ́ ẹ̀ yẹn ọmọ abẹ́ Ọ̀yọ́ ni wọ́n. No. Let me give you direct answer to that. Láyé àtijọ́ Ẹ̀gbá province wà, ó kọ́fà ilẹ̀ Ìjẹ̀bú. Àmọ́ látọjọ́ táyé ti dáyé ni gbogbo èèyàn ti mọ̀ wípé n tó ń pè ní Ìjẹ̀bú Òde ọjọ́ ẹ̀ ti pẹ́ káàkiri gan tó débi tákédé. So torí pé wọ́n wá sọ pé district ti Ìjẹ̀bú Rẹ́mọ pé Ìjẹ̀bú/Rẹ́mọ division tàbí sọ pé Ìjẹ̀bú Rẹ́mọ ń sìn tá a kó wọn papọ̀ tó wá ń ṣòro pín. Ìjẹ̀bú Rẹ́mọ division under Ẹ̀gbá province. Does that mean wípé Ìjẹ̀bú wá jẹ́ Ẹ̀gbá? Aláké sì ni pírẹsidẹ́ǹtì lókè ńgbà yẹn. Does that mean pé Aláké wá tóbi ju Àwùjalẹ̀ lọ? Torí pé wọ́n jọ wà ní province tí ó wá jẹ́ pé district nìkan ni ó wà ní Ìjẹ̀bú. The same thing náà ní Ọ̀yọ́ àtijọ́. Àwọn òyìnbó kàn ṣe convenience ní ẹjẹ́ agbáwọn ilé ìjọba pọ̀ ká ṣèjọba lé wọn lórí báyìí, eléyìí náà báyìí ká ṣèjọba. Wọ́n ṣe ṣe ní Ondo province náà wà táwọn ìlú tí wọn kì í ṣe ẹgbẹ́ irú Ìdànrè, irú Ọ̀bà àtàwọn ilẹ̀ Èkìtì wọ̀nyẹn wọ́n kó wọn papọ̀ sáńdà Ondo, wọ́n wá fi Àkúrẹ́ kékeré wọ́n fi ṣe olórí wọn as capital. So gbogbo àwọn kinní wọn mọ̀rẹ́ nìkan náà ìjọ kan tó lọ mú owó tán fi sanwó oṣù wá. Bẹ́ẹ̀ni. Wọ́n ní owó t'Aláàfin gbà náà pé ó pọ̀ pé so owó yẹn tó pọ̀ yẹn ló fi hàn pé Aláàfin is the highest. Aláàfin ìṣọba kékeré
ilẹ̀ tAláàfin sì ń kọ̀ǹtró ńgbà náà gbòòrò as far as Àgbàdo area ní Ogun State gbogbo Òkè Ògùn lọ́ba ẹ̀ lọ kan báńdìrì pẹ̀lú Ìlọrin Aláàfin ní. ṣùgbọ́n wọ́n wá béèrè pé nínú Olúbàdàn àtọ̀ọ̀nẹ tàbí Ọwọ́ Iléṣà àtọ̀ọ̀nẹ nínú list yẹn ó rí pé tó bá ti rí list yẹn rí inú first rank ni wọ́n fọ Ọ̀ọ̀ni sí but last inú rank yìí inú second rank ìyẹn second batch wọ́n junior sáwọn tó wà ní fourth rank Olúbàdàn number 1 ń bẹ but nínú first rank Ọ̀ọ̀ni number 5 òun ló sì gbowó tó kéré jù but nínú second rank Olúbàdàn ní owó tó Olúbàdàn wá gbà ní junior rank ó wá double owó tí Ọ̀ọ̀ni gbà ní senior rank. Kí ló bí? So béèrè tí wọ́n ń béèrè ni pé tó bá jẹ́ pé wọ́n ṣe jura wọn lọ ni wọ́n fi ń sanwó ṣé ó yẹ kán wá fún Olúbàdàn tó wà nísàlẹ̀ ní owó tó ju Ọ̀ọ̀ni tó wà lókè ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni Ọwọ́ Iléṣà náà lówó ẹ̀ náà ó dọ́bù owó tán fún Ọ̀ọ̀ni. It was simply because ohun tó yìnbó ṣe ni pé iye tí mo bá revenue tí mo generate ní territory rẹ iná ló fi gbowó. So Olúbàdàn nílẹ̀ tó gbòòrò wọ́n generate àwọn èèyàn tún pọ̀ ńbẹ̀ wọ́n generate owó wọ́n dẹ̀ sanwó fún according to ohun tó wọlé lọ́dọ̀ ẹ̀. Aláàfin níbi tó gbòòrò wọ́n dẹ̀ sanwó fún according to ohun tó wọlé lọ́dọ̀ ẹ̀. Ọba Ọ̀bìnní owó Aláké owó Àwùjalẹ̀ owó Ọba Ọ̀bìnní gbogbo ẹ̀ lójú tó Ọ̀ọ̀ni lọ. Ẹ̀bẹ̀ Aláké ti sọ́rí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn pé no Ọ̀ọ̀ni is higher than òun. It's just a clear thing. Ṣùgbọ́n ṣó ṣeé ṣe ká wá mú wọn ní scale of preference pé òkè o bí wọ́n ṣe dàgbà síra wọn rèé Ọ̀ọ̀ni bóyá Aláàfin ni ó tẹ̀lé èwo ni ó tún tẹ̀lé èwo ni ó tún tẹ̀lé ká gbó bí 5. Ká sọ pé a fẹ́ tẹ̀lé ìtàn tó sọ pé ẹnìkan bímọ 7. Tá a bá ní ká lọ tẹ̀lé bottom line la máa fa Aláàfin sí. Torí Ọ̀rànmíyàn ni wọ́n pè ní last born nínú àwọn 7 yẹn tó bá lọ wò Ọ̀rànmíyàn ni wọ́n pè ní last born. Tó bá jẹ́ pé òun last born tó wájú òun ló bí Aláàfin so that means pé òun kàn làmìlaka níbi tí ó wà àbúrò wọn kékeré ìyẹn tá a bá máa tẹ̀lé though I'm not in support of that. Reason ni pé list yẹn sọ wípé Ọba of Benin òun number 6 then Ọ̀rànmíyàn ni àbúrò rẹ̀ ọkùnrin. Bẹ́ẹ̀ list tó wà lọ́dọ̀ àwọn Benin Ọ̀rànmíyàn tí wọ́n pè lábúrò Ọba Benin yẹn ní bàbá tiwọn ní Benin. So how could my junior brother become my father? Ṣé pé list yẹn kò mọ́ gbọ́dá ní. Gbogbo àwọn tá à ń sọ nìyẹn wípé òyìnbó kọ̀wé kan jọ sí wọ́n sáyẹn wọ́n pe kinní kan. It's a matter of we sitting down. I gbọ́dọ̀ scrutinize it. What rubbish is this? Agbésẹ́gbẹ̀ kan. Àwa la nìtàn. Kì í ṣe àwọn. Mi ò lè fẹ́ sọ̀tàn nísìnyí kí n wá ní òyìnbó kan báyìí sọ nípa mi nígbà báyìí nípa mi.
tí ò bá yẹ pa gba gbogbo ẹ̀ jẹ́ it's a matter of ara mi ni màá sọ ń pa mi. Mo béèrè kan lẹ́ẹ̀kan, mo ní ṣé àwọn Ifẹ̀ sọ wípé Odùduwà bímọ ẹyọ kan? Ṣé wọ́n sọ pé ẹnìkan jẹ́ Ọ̀kànbí nílé Ifẹ̀? Ṣé wọ́n sọ pé àwọn ọmọ kan wà kan jẹ́ méje? Ohun tí mo mọ̀ ni pé wọ́n ní ọmọ 16. Ohun tí mo mọ̀ ni pé wọ́n ní Tàjérò. Ní Tàjérò yẹn kì í ṣe àwọn ọmọ Odùduwà ni wọ́n jókòó ní Tàjérò. Àwọn ọmọ Ọláìní dínásítì ọba míì ni dínásítì ọba 7 ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà ń Ifẹ̀ yàtọ̀ sí ìtàn pè ní t'Odùduwà. 7